fẹ́ sọ̀rọ̀ nípa olóyè Adéyẹmọ pẹ̀lú freedom tí Ọlọ́run fún wọn látọ̀dọ̀ àwọn bàbá tọ́lọ́run sọ pé kí tọ́lọ́run rí lò lórí tí n bá ní kí n máa dárúkọ èèyàn á dárúkọ àwọn kan á ṣe àwọn kan àtẹnitá mọ̀ ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́ jọ̀mọ́ àgbájọ ọwọ́ dẹ̀ ló ń so èso re ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣe atọ́nà fún olóyè Adéyẹmọ tí wọ́n fi ráyè rí freedom. So fún di eléyìí ó rí tí àwọn kan tiẹ̀ táàgì mi pẹ̀lú program kékeré kan tẹ́nìkan sọ pé bóyá olóyè Adéyẹmọ torí kọ́ lè bá bàbá Tinubu ṣiṣẹ́ ni wọ́n ṣe rìlíìsì wọn àbí torí pé wọ́n ti ṣàgírímẹ́ǹtì pé àwọn accept wọn Nàìjíríà báwọn pín kíní wọn ṣe rí lákọ̀ọ́kọ́ ná paríparí ọ̀rẹ́ wọn kọ́ fẹ́ ká mọ kíní kan Ọlọ́run fúnra rẹ̀ tó dá ilé ayé kò mọ nǹkan tó ń jẹ́ Nàìjíríà Ọlọ́run kọ́ ló create ẹ̀ èdè àtọwọ́dá ni kì í ṣe látọ̀dọ̀ Elédùmarè Ọlọ́run dá àwọn ọmọ adúláwọ̀ pẹ̀lú èdè tí àwa sọ yìí Ọlọ́run dá àwọn Ìgbò pẹ̀lú èdè tí wọn òṣèlú lẹ gbé wọlé tẹ́ fi ráyè so àwọn kan yẹn papọ̀ ẹlẹ́ẹ̀kejì ibo ni Fúlàní ti wọlé sí wa lára báwo ni ti Fúlàní ṣe jẹ́ ṣé Fúlàní bẹ lára wa bí wọ́n ń ṣara wa àmọ́ wọ́n farabalẹ̀ wọlé torí pé onílé ò mọ́ra ẹ̀ onílé ò kára ẹ̀ sí important ilé tó bá ti ń tara wọn lọ́pọ̀ bí kò ìrọmọ ìyá mi báyìí sọ fún ẹ pé kíni yẹn pọ́nmọ́ láàrin àwọn ọlọ́pàá nígbà tó lóye Sunday Igboho sílẹ̀ àwọn ọlọ́pàá kankan ni o tí bá dé junction kan tí wọ́n ní where are you going kíni kan you don't know me I'm a Sunday Igboho pikin kíni kan ọmọ Hausa máa ní wow ọ̀gá pátápátá where you dey now every greet him o àwọn Igbo wọ́n máa ṣe yóò bá ẹgbẹ́ wa náà ló máa sọ pé and so waiting láti wà pé lórí burúkú làwọn tó ṣe bẹ́ẹ̀ ọlọ́pàá kan ṣe bẹ́ẹ̀ ní Ìbàrà ọlọ́pàá kan náà ṣe bẹ́ẹ̀ lọ́nà interchange ọlọ́pàá kan náà ṣe bẹ́ẹ̀ ní Arépo yóò bá làwọn mẹ́tẹ̀ẹ̀ta tìbàrà yẹn ga báyìí ó dúdú díẹ̀ báyìí olórí burúkú ni olórí burúkú lórí mo ṣọ́nù ẹ̀ lọ́jọ́ yẹn pé láyé ẹ̀ tí bá tún gbọ́ olórí burúkú ni ẹni mo change ẹ̀ fún lọ́jọ́ yẹn but ó bọ́ lẹ́ńbẹ̀ normal tó bá ti gbọ́gbọ̀ òòṣà tó bá ṣe nǹkan tó dún létí ẹ̀ lọ gbé gẹ̀ẹ́sì wò náà ojú ẹ̀ tó dì yẹn ojú ẹ̀ clear ẹlẹ́kìjẹ́ jẹ́ kí n bọ́ lẹ́ńbẹ̀ yẹn olóyè Sunday Igboho wọ́n lè wálé láti wá ṣe any business olóyè Adéyẹmọ ó lè wálé láti wá ṣe anything máa dẹ̀ for opportunity yìí sọ̀rọ̀ torí mo ṣàdéhùn kan mi ìdẹ̀ kí n gbàgbé program yẹn wà mo dẹ̀ mọ àwọn tó máa bá mi keep ẹ̀ wọ́n bá mi keep ẹ̀ pé tí Tinubu bá ṣe bàbá wa olódò tí wọ́n bá ṣe tí olóyè bá rí freedom pé màá support wọn ní 2027 mi ò gbàgbé program yẹn èmi Saheed Ire asọ̀rọ̀ máyẹ̀ ni mi o èmi náà strong but mo kéré sí yín lóòótọ́ mo strong but mo kéré sí yín ẹ̀yin lẹ́ ń daṣọ ìbò mi lára tẹ̀jẹ̀ káṣírí mi ó tú ìdí tí mo sọ pé mo kéré sí yín nìyẹn ẹ̀wọ̀n kan tó bá jọmọ ìlú náà ni ó gbà nǹkan tó bá ṣe náà ìlú náà ni ó fèsì ẹ̀ so fún délé ọmọ yín tí mo jẹ́ ó jẹ́ kí n láyè nínú ayé mo dúpẹ́ yẹn bá sọ̀rọ̀ máyẹ̀ ni mí tẹ́lẹ̀kṣọ̀n bàbá Tinubu tó bá involve mi má support wọn mo sọ́rí gan èèyàn lè gba kí tiẹ̀ kú àwọn ọmọ Fúlàní support ọmọ wọn lórí call tí ò sí any incident tí ò sí any fucking story kí ni kan ìwọ tó bá fẹ́ bá Tinubu jà lọ bọ́dí lọ ìwọ tó bá rò pé bóyá ọ̀rọ̀ tí mo sọ yìí ẹni tó bá rò pé ọ̀rọ̀ tí mo sọ yóò dáa bí báwo ni máa support Tinubu tọ̀ kó máa bọ̀ lábẹ́òkúta wà náà mi lé mi wà understand ọ̀gá nǹkan tí máa sọ ni máa sọ máa support bàbá Tinubu ní 2027 máa tún fọ opportunity sọ̀rọ̀ woman yìí ọba ńlá wọ́n send video wọn sí mi kan nǹkan wọ́n sẹ́gbẹ̀ẹ́ pé ọ̀gá mọ́mí káṣí kúrò sí tiẹ̀ ni mọ́mí yẹn ní gbogbo àwọn èèyàn olóyè Sunday Igboho try possible best láti má fẹ́ jẹ́ kí Tinubu wọlé rárá ẹ má sọ bẹ́ẹ̀ madam àwa ti mọ̀ pé bọ́ ṣe ṣe abitáwà ọba pariwo yẹn bọ́ ṣe ṣe Abíọ́lá bọ́ ṣe ṣe Awólọ́wọ̀ ìran mẹ́ta kì í tòṣì bẹ́ẹ̀ náà ṣe ṣe bàbá Tinubu tí ò bá sí irú announcement pé a fẹ́ pín tẹ́ ẹ̀ bá ti lè ṣe ọ̀fẹ́ kọ́ ni bàbá Tinubu débẹ̀ yẹn bọ̀ ọmọ mi lè sọ pé wà lẹ́yìn àrò but ẹ kàn tó sí sẹ́ẹ̀tì àwọn campaigners kan ní so ọ̀rọ̀ tó wà nínú géèmù yẹn gangan kò lè yé yín ẹlẹ́ẹ̀kejì aṣọ lẹ́ńtà ẹlẹ́ẹ̀kẹta blogger ní ẹ̀ kì í ṣe politician láti politician yìí ni tí politician bá ti wọ ọkàn báyìí ó ti mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ó ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ bá sọ̀rọ̀ fún politician tí politician máa sọ̀rọ̀ síta ẹ̀ ti mọ̀ pé olóṣèlú lẹ́ni politician ò dẹ̀ kí ń dédé yánu sọ̀rọ̀ politician wọ́n strong gan wọ́n á ti conclude ní mind wọn kẹ́ tó máa rí action níta so madam ẹ mọ anything mi fẹ́ sọ̀rọ̀ lọ ó láwọn ibi tó yẹ kí n sọ̀rọ̀ síbọ̀ mi nídìí ẹ̀ lórí social media àjọ nídìí ẹ̀ lórí social media ni olóyè Sunday Igboho tẹ̀lé ń sọ yìí wọn kì í ṣe nìkan tó kàn máa fọwọ́ gbá sẹ́gbẹ̀ẹ́ bí kúrò lọ́nà náà ó kọjá ọ̀rọ̀ pé kéèyàn kọ́ jókòó sínú yàrá kan kó rí data 500 naira kó wá ṣe program kó wá post ẹ̀ ó kọjá ẹ̀ tó bá ṣe yẹn ṣe ó lè face challenges ẹ̀ ní physical ṣẹ́mi ẹ̀ gbé so fún di eléyìí tí olóyè Àdìsá bàbá Tinubu ṣe agreement tẹ́ bá sọ pé bẹ́ẹ̀ ni mi tí ì rí fídíò yẹn náà ìgbà tí mo fi lọ̀ wọ́n gan wọ́n sọ pé lágbájá sọ nǹkan báyìí olóyè ní jẹ́ káwọn pè ẹni yẹn straight ìgbà tó ẹni yẹn á dìbọn kẹ́ pé òun ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ mo wá ní kẹ́ni yẹn send video sí mi ẹni tó wá report fún mi ní kó send video sí mi ó wá send photo kan sí mi mo rò pé kíní yẹn ò jẹ́ ní o ẹ má máa dorí wa kọ́ra lágbájá sọ pé èmi náà instead fi yẹ kí n pẹ́ ni yẹ kí n challenge àbí kí n wá sórí media mo pẹ́ ni tó lọ́rọ̀ straight bàbá mi nǹkan báyìí ni mo gbọ́ wọn náà máa tàn mọ́lẹ̀ sí nǹkan tó wà òkè nìyẹn
kì í ṣe pé kí ọ̀rọ̀ máa jẹ́ ní òkàkọ̀ pọ̀ sórí social media kákọ́ máa sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ pẹ̀lú wisdom pẹ̀lú intelligence èèyàn kan gbọ́dọ̀ máa sọ̀rọ̀ pẹ̀lú novice yóò mọ̀ kankan wà kọ́sà ayé bọ́ sórí social media wà máa complain no. So fún délé tí olóyè gan bá sọ pé àwọn fẹ́ support bàbá Tinubu all right it's still on the right way tó bá pín yẹn lè fẹ́ gbọ́ and I too I can do it bẹ́ẹ̀ni torí ọba mélòó ìwọ tó bá fẹ́ bínú sọ̀rọ̀ yìí ọba mélòó ló lọ bá olóyè Sunday Igboho sùn sínú remind àwa ará ìlú mélòó la lọ bá olóyè Sunday Igboho sì sínú prison mo fẹ́ sọ̀rọ̀ ilé ni orí igi tán kọ̀ ju fóòmù kan sí lolóyè Sunday torí pé wọ́n sì wà níbẹ̀ ní òjẹ́ sọ̀rọ̀ yẹn látọjọ́ àwọn náà dẹ̀ ti sọ nǹkan tó jọ wọ́n bẹ̀ orí igi tán ju fóòmù sí lolóyè Sunday Igboho sùn for so many years ní Benin Republic tí mo fojú mi méjèèjì báyìí rí tọ́ílẹ̀tì tí olóyè Sunday Igboho ní sí sókà gold ni original gold ni àwọn DSS tán lọ́bẹ̀ lè sọ fún yín tọ́ílẹ̀tì tí aláyé ń lò ní Benin Republic gate man mi ò gbọ́dọ̀ lò ẹ wá ní kí ẹnìyàn má wá gbogbo enemies láti get freedom torí pé ó ń jà fúnra Yorùbá elówó nú wa tó lè bọ́ síta tó lè fògùn búra pé òun ò lọ pátí òun ò gbádùn ayé òun nígbà tó lóyè Sunday Igboho face challenges tó bá sọ pé Sunday kí ló ń jà fún kí ló máa sọ wá ní ìran Yorùbá ẹ̀ ń dà sọ́rí yín ni ayé kìí pẹ́ gbàgbé èèyàn July 1st tí mo ń ṣe fún Adugan àtàfà Fatai ẹ pè ìyàwó ẹ̀ ṣó ń rí 2 million ṣó ẹ pè ìyàwó wọn ṣó ń rí 2 million ní July 1st yẹn ayé ìpẹ́ gbàgbé èèyàn má yẹ káyé tí ọ pọ̀npọ̀n àwọn náà máa ti àwọn náà máa complain kó o perfect tó olórí ibú ara wọn dẹ̀ ní wọn lè ṣe kankan lóòkàn tán complain yẹn ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ìyàwó ilé tán pẹ́ lójú ní mú tó sọ pọ́pọ́ ẹ̀ ò ṣètò ní ẹjọ́ bọ́ síta kó lọ rìnrìn àjò díẹ̀ náà lágbára Ọlọ́run kò ní fi olóyè aládìsá ṣètùtù fún ìlú láéláé èmi ò fẹ́ bẹ́ẹ̀ torí pé olólùfẹ́ mi ni wọ́n bàbá mi ni wọ́n mo sì nífẹ̀ẹ́ wọn gan mo tẹ̀lé wọn bọ́ mi tẹ̀lé wọn kárí mi ni ya fọ́tò lójoojúmọ́ èmi ní pẹ̀lú lóye ìkéjì àwọn nǹkan kárí mi nìyẹn tí bá nìkan tó fẹ́ bá wọn sọ máa pè wọn lórí fóònù kò lọ́fà àwọn àtàṣì kárí mi wọ̀nyẹn I personally I don't like it ẹnu ìgbà tán dé báyìí sìn everybody ti lọ ó da bẹ́ẹ̀ bọ́ ṣe lọ visit wọn èmi ò tí kúrò nílé tí n bá sì fẹ́ lọ lálẹ́ wọ́n á ṣí géètì fún mi màá sì wọlé kódà màá tún sùn mọ́jú mi kárí mi gbogbo ẹ̀ ṣó wọn fún yẹn mi ní interest sí àgbà tó lómi nínú kò kí n pariwo kò nídìí ariwo so fún délé yìí tí Tinubu bá ní kan support wọn fún 2027 I will do o it's not about the money it's about the progress of our ways tó bá sọ pé money ní ṣé bàbá Tinubu ló kọ́ bí fún mi ní ẹ bá tiẹ̀ rí iṣẹ́ àti mo jókòó sí ẹ̀wẹ̀ yín ní ebi ò lè pa mí láéláé mo gíran gan so fún délé yìí kí a bá support ara wa tẹ́ni ẹ bá rí ìhà àtàkọ sáwọn àwọn gan fúnra wọn lè ṣe kí wọ́n lè pín nǹkan tá à ń sọ ìdánù so kò lọ fà ẹni tí ọ̀rọ̀ mi yàn bá ayé lọ́rùn ọpọlọ ẹ̀ òkun bẹ́ẹ̀ kò débẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.